orí. Alẹ́ tuntun rẹ̀ ní ọlọ́run. Ẹgbẹ́ mi ká hallelujah o. Orí hallelujah ni mo fẹ́ kọ́. Kéde ti mi bá. Ẹgbẹ́ mi ká hallelujah o. Orí hallelujah ni mo fẹ́ kọ́. Our president,
Subomi Balogun. Ọ̀fẹ́ máa ní olúwàbá. Múlẹ̀ òkun náà, head of service. Àwọn aṣáájú ọ̀fẹ́ Tinubu, president Tinubu. Àwọn Fẹ́mi Bello, former deputy governor. Ṣùgbọ́n bàbá Mọ̀mọ́nà, bàbá Babájídé, bàbá Aládùúgbò Bọ̀bí, bàbá Olúwa Gbẹ́yẹ̀dá o, ọ̀pọ̀ olórí Adéjì tàbí Bọ́lá. Arọ́dúndóyè, Adélédèjì, ẹ̀rí kì í gbọ́. Arọ́dúndóyè, Adélédèjì, ọ̀lẹ́wọ̀lá o. Arọ́dúndóyè, Adélédèjì, ọ̀lẹ́wọ̀lá o. Arọ́dúndóyè, Adélédèjì, ọmọ Ládéjì, Arọ́dúndóyè, Adélédèjì, ọmọ Fàrán Kòjò, Arọ́dúndóyè, Adélédèjì, ọmọ Yínú ọmọ Dàpọ̀, Arọ́dúndóyè, Adélédèjì, ọmọ Onílé Lágbóńgbò Lẹ́lẹ́, Arọ́dúndóyè, Adélédèjì, ọmọ Akéde Arọ́dúndóyè, Adélédèjì, Agẹ́sí lọ́sàn, Arọ́dúndóyè, Adélédèjì, Agbo ènìyàn lọ́rùn, Arọ́dúndóyè, Adélédèjì, ṣùgbọ́n nígbà tí ọmọ bá Arọ́dúndóyè, Adélédèjì, ọmọ olórí Adéjì, Arọ́dúndóyè, Adélédèjì, ọmọ Bọ́lógún là ń ṣẹ̀ṣẹ̀, Arọ́dúndóyè, Adélédèjì, ṣíọṣíọ là ń ṣòwò, Arọ́dúndóyè, Adélédèjì, ọmọ bá lẹ́ni mọ́kànlẹ́ Arọ́dúndóyè, Adélédèjì, ṣùgbọ́n ní ọmọ Balogun, Arọ́dúndóyè, Adélédèjì, ọ̀lẹ́wọ̀lá ọmọ Balogun, Arọ́dúndóyè, Adélédèjì, Michael ọmọ Balogun, Arọ́dúndóyè, Adélédèjì, bàbá Mọ̀mọ́nà kí, Arọ́dúndóyè, Adélédèjì, bàbá Babájídé, Arọ́dúndóyè, Adélédèjì, bàbá Aládùúgbò Bọ̀bí, Arọ́dúndóyè, Adélédèjì, bàbá Gbóyèga, Arọ́dúndóyè, Adélédèjì, bàbá Gbóyèga, Arọ́dúndóyè, Adélédèjì, ṣùgbọ́n ọmọ Balogun, Arọ́dúndóyè, Adélédèjì, ọmọ Fàrán Kòjò, Arọ́dúndóyè, Adélédèjì, ayé nínú àlọ́mọ̀dé, Arọ́dúndóyè, Adélédèjì, ṣùgbọ́n Òtúndé.
ìkẹlẹ̀. Àti wọ́n ní méjì lọ́dọ̀ èmi nìkan ṣoṣo. Àti ìwúlò ọ̀pọ̀lá ẹ̀dọ̀ sáà. Kábíyèsí mo kí yín sà. Mo kí gbogbo ọmọ Ìjẹ̀bú alárẹ̀ nílélẹ́kọ̀ọ́. Orúkọ tèmi ni Ọba Abímbọ́lá Akilẹ̀, ọmọ Ìṣílò Ìjòyè, ó jẹ́ Sẹ́ríkì, ó tún jẹ́ Balógun, tí mo jẹ́ ọba nílùú Dallas, Texas, Amẹ́ríkà. Kábíyèsí o, may your days be long, sir. Thank you so much. Kábíyèsí, ìjẹ́ ní ìbápàdé ní pẹ̀lú bàbá wa Balógun nígbà tí wọ́n ṣì wà ní orílẹ̀ alààyè. Bàbá Balógun Subomi jẹ́ àbúrò bàbá tèmi. Bàbá tèmi náà tó jẹ́ Balógun Ìjẹ̀bú. Bàbá mi jẹ́ Balógun for 31 years lákìlẹ̀ Ìjẹ̀bú tọ́ràn tó jẹ́ Ọlọ́run pè. Subomi jẹ́ àbúrò wọn. Bẹ́ẹ̀ ni mo dẹ̀ pàdé Subomi dáadáa ní several because àbúrò ló jẹ́ sí bàbá mi. Kábíyèsí, kí nìkan tẹ́ lè sọ nípa ìgbésí ayé bàbá nígbà tí wọ́n ṣì wà lórílẹ̀ alààyè? Nǹkan tí mo lè sọ ni pé bàbá jẹ́ bàbá dáadáa. Wọ́n lóhùn rẹ̀lẹ̀. Wọ́n ṣe fara. Wọ́n ṣe fún ìlú. Gbogbo èèyàn ló ń ṣe fún. Kò wù mí kí bàbá yẹn lọ sìn but Ọlọ́run ọba ló ní. Ó tó àsìkò tọ́lọ́run ọba ní pé ó yá ni. Bàbá jẹ́ èèyàn tó yẹ pé ó ṣe fara ó ṣe fúnlé. Bẹ́ẹ̀ ni fún èmi tí mo torí ẹ̀ tí mo ti wá láti Amẹ́ríkà wọ́n ṣe a lot tó yẹ pé a lè gbàgbé ní all over Nigeria, all over the world tó ń ṣe káàkiri. Àdúrà yín fún gbogbo àwọn ọmọ àti ọmọ tí wọ́n fi sílẹ̀ lápapọ̀ sà. Kò ń ṣe ọmọ nìkan gbogbo àtàwọn mi lọmọ wọn. Àtàwọn ọmọ tó bí náà ọmọ wọn àtẹbí náà tó jọ ọmọ wọn gbogbo nǹkan tó ń fi sílẹ̀ gbogbo wọn tó wá lé ní gbogbo nǹkan tó ń fi sílẹ̀ ní mímí àti tóòmì láyọ̀ ló máa bá wọn. Bàbá tó dẹ̀ lọ sùn yìí ìsun ayọ̀ ló máa sùn ìsun ayọ̀ ló máa sùn. Kò ní jẹ́ ní tèlé kò yẹ àwa náà ta ìkéré báyìí náà Ọlọ́run Elédùmarè á jẹ́ ká pé 89 á jẹ́ ká gan 100 yes gbogbo ọmọ ọkẹ́ kò ní sí tó máa ṣọ́kú o bí bàbá wọn ṣe dàgbà tán lọ́wọ́ rẹ̀ gbogbo àwọn ọmọ náà wọ́n máa dàgbà wọ́n á tún ju bàbá wọn lọ bẹ́ẹ̀ ni. Wá síbí báyìí lè ní àwa láti wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni fún ìgbé ayé àlàáfíà tí Ọlọ́run fún wọn àti àwọn ọmọ pẹ̀lú ẹbí ojúlùmọ̀ tí wọ́n fi sílẹ̀ so àwọn ni torí títí wọn ni a ṣe wá síbí báyìí so láti wá dúpẹ́ fún Ọlọ́run fún ìgbésí ayé àlàáfíà tí Ọlọ́run fún wọn. Ẹ dárúkọ yín fún àwọn ará ilé sà. Orúkọ mi ni Chief Mohammed Soheed Ọlárẹ̀wájú Ọlásùnkànmí Balógun Ọ̀túnba Máyégún of France lábẹ́ kábíyèsí ọba wa Sodiq Adéròmú Ìlúfẹ́milóyè the first. Kí lẹ lè sọ nípa kábíyèsí bàbá wa tí wọ́n dolóògbé lénìí ǹjẹ́ ní ìbápàdé kankan pẹ̀lú wọn nígbà tí bàbá ṣì wà láyé? Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún oore ọ̀fẹ́ àti àlàáfíà tó jẹ́ pé mo ní ìpàdé tí mi ò lè kà pẹ̀lú wọn. Kò sígbà tí mo bá dé láti ìlú òyìnbó mo máa ń wá rí wọn. Tọ́n bá dẹ̀ ṣe gbọ́ kọ́ọ̀lù mi báyìí pé àmọ́ tí ń bọ̀ báyìí wọn kì í pé bóyá wọ́n ṣe ń follow protocol appointment yẹn Ọlọ́run ò jẹ́ tí n bá ti pe Kofi pẹ̀lú àwọn tó yẹ kí n pè nítorí àwọn tó ń wà pẹ̀lú wọn ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n máa níbi kí n má bọ̀ wọn kì í dá mi dúró rárá
so ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó máa ń dùn mọ́ mi nínú gan tá a dẹ̀ máa sọ̀rọ̀ wọ́n máa bá mi sọ̀rọ̀ lóríṣiríṣi gẹ́gẹ́ bí bàbá àtọmọ so mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lé ní pé Ọlọ́run ọba tó pè wọ́n sọ́tọ̀ ó pè wọ́n ó dẹ̀ máa bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀ and Ọlọ́run á túbọ̀ wà pẹ̀lú wa ẹ ṣé.